ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ akérèkọ́rò skin ultimate àwa làgbà àwa ní bàbá àǹfààní ńlá wà ń. Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Upon by 2 ṣe wà lénìí. Thank you for joining me. May God continue to bless you. Yes, continue to subscribe. Continue to subscribe. Ẹ̀yin tèmi fún àwọn ọkùnrin tí ara wọn ò ṣe dáadáa, mo ní ẹ ní nothing, you have nothing to lose. So yẹyin lórí ti apps ẹ fẹ́ ṣe dáadáa, ẹ contact Upon by 2. Ẹ WhatsApp mi ni, ẹ WhatsApp mi like tẹ́ bá fẹ́ mọ sample bóyá product ṣe rí, ẹ lọ wo àwọn past videos. Màá kọ nọ́mbà mi lórí WhatsApp Upon by 2, màá kọ nọ́mbà mi. So yẹyin bẹ́yẹn. Then ẹ jẹ́ kí n fún yín ní hint kan. Ní last year lórí product mi ní last year àwọn product mi like nínú lórí pé ọkùnrin fẹ́ ṣe dáadáa yìí a tà wọ́n ní 20,000 pẹ̀lú owó delivery, 20,000 pẹ̀lú àwọn delivery. Ẹ̀yin náà mọ̀ pé ní year yìí kò lè rí bẹ́ẹ̀ torí àwọn tó ń pè mí ṣeréṣeré like it's not okay. Mo fẹ́ kẹ́ ẹ ní idea ni this year nísìnyí ṣó yé yín bẹ́ẹ̀ yẹn ẹ fi ọgbọ́n orí gbé kò ní rí bẹ́ẹ̀. Last year nǹkan tẹ́ rà ní 20,000 ẹ wá fẹ́ rà ní year yìí ẹ mọ̀ pé ó ti máa double kẹ́ tó wá consider owó delivery. So yé yín it's not as if bóyá à ń léyàn o. Ẹ rí pé mi kì í sábà sọ̀rọ̀ product mi because mo fẹ́ like recommendation pé ẹni báyìí ló sọ fún mi ni mo fi wá wọ́n ní product ẹ wà okay and alhamdulillah orí ọ̀fẹ́ tá à ń jẹ náà nìyẹn. Then ẹ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ akérèkọ́rò skin ultimate wọ́n ń ṣiṣẹ́ dáadáa wọ́n dẹ̀ ti pẹ́ ṣóyé yín. Ẹ fẹ́ di distributor ni, ẹ fẹ́ di sales rep ni ṣóyé yín. Màá kọ nọ́mbà wọn, ẹ máa fi contact wọn or mo lè lẹ one of the sticker maybe at the end of the video ẹ máa rí nọ́mbà wọn. Màá dẹ̀ kọ nọ́mbà wọn náà so that ẹ̀yin kan ṣe mix up. Ẹ fẹ́ pe Upon by 2 ẹ lọ pe akérèkọ́rò, ẹ fẹ́ pe akérèkọ́rò ẹ fẹ́ lọ pe Upon by 2. Akérèkọ́rò skin ultimate màá kọ akérèkọ́rò màá wá kọ nọ́mbà wọn lé lórí ọ̀kẹ́ wo sticker tí máa lẹ̀ sí at the end of this video. Lórí ti tèmi ẹ̀yin ti tèmi ó ní pé àwọn tó ní diabetes, àwọn tó ní kidney problem, àwọn tó ní prostate mo máa sábà sọ, àwọn tó ní BP, yes agbára Ọlọ́run ká ẹ contact Upon by 2. So yé yín irú prostate yẹn enlargement yẹn kò ní wá aggressive tẹ́ bá dẹ̀ ti mọ àwọn nǹkan tó wọ́n ní àwọn do and don't nǹkan tó bá fún yín tó bá ti ní kẹ́ ẹ lò ẹ mọ̀ ṣe mọ̀ àmọ̀já. Ìwọ tó bá ti tọ́jú diabetes tó bá o ti tọ́jú ẹ̀ pẹ̀lú àwọn hint tí mo tún máa fún yín tí ò ṣe o lè contact Upon by 2. O ní diabetes, o ní BP, o ní prostate problem, o dẹ̀ fẹ́ mọ̀ ṣe as ọkùnrin like a máa treat ẹ̀ dàbọ̀ndàbọ̀n ni. Lórí ti tèmi ẹ̀yin kan ní problem because ẹ ń ṣe something wrong. Ṣó yé yín ẹ ń ṣe something wrong like ìwọ tó ní kidney problem nísìnyí, ìwọ tó ní BP, ìwọ tó ní diabetes, ìwọ tó ní prostate like a ti sọ pé ọkùnrin prostate wọn tó bá ti ń dàgbà ó máa enlarge. Kí ni ìwọ tó ń jẹ sí láti help láti enlarge? Kí ló ń jẹ? Mo ti sọ fún yín pé ẹ avoid anything fat. Okay, BP ó ti ní tendency pé ó máa ní BP. Kí ló fa ìrònú? Kí ló tún fa àwọn oúnjẹ kan ẹ̀yin kan ẹ ti mọ̀ pé ẹ ní BP àbí ẹ máa ní maybe through hereditary. Ẹ ṣì ń mu ọtí, ẹ ṣì ń mu sìgá, ẹ ṣe ní BP. Okay, ẹ̀yin kan ẹ ti ní kidney problem. Ṣó yé yín ẹ dẹ̀ ń jẹun wrongly. Gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ jẹ gbogbo ẹ̀ lẹ́ ń jẹ. Tẹ́ ẹ bá jẹun sí àti momi di wàhálà. Ṣé ẹ mọ̀ pé tó bá di àsìkò kan nínú ayé ẹ̀dá tó bá wá di tó wá ní kidney problem yẹn tó lọ fún kinní kan tó ń pè ní dialysis tó mọ́ kó waste yẹn wọ́n á ní kí wọ́n mọ̀ mú mi. Kò sí nǹkan tó fi ní kí ẹ mọ̀ mú mi púpọ̀ nítorí pé wọ́n fẹ́ kó much of waste. Ẹ bá ti mú mi waste yẹn máa pọ̀ jù, wọ́n fẹ́ kó kékeré wọ́n tún kó bá yín nìyẹn. Wọ́n tún ṣe kí ni wọ́n tún kó bá yín. Ẹ fẹ́ take care kidney yín orí omi lẹ ti máa lálàáfíà. So kó tó di pé ẹ wá develop kidney problem yìí gangan kó tó wá di pé ẹ wá lè ṣe mọ́ bí ọkùnrin ẹ kọ́kọ́ follow gbogbo nǹkan tá à ń sọ yìí ná. Ìwádìí jẹ́ kó yé wa pé BP left untreated
àti diabetes left untreated ó lè di chronic kidney problem, chronic kidney infections, chronic kidney cancer ó lè dì yẹn. But before kó tó wá get to that level, even tó bá wà lórí platform lẹ́ni tó ń gbọ́ mi tó ti ní kidney problem to the core, ẹ follow advice mi. Ìwádìí jẹ́ kó yé mi pé watermelon, yes, confirmed pé ó lè dissolve kidney stones. Ìwádìí jẹ́ kó yé mi confirmed again pé watermelon tẹ́ bá take it rightly ó lè solve, ó lè treat kidney damage, kidney infections tẹ́ bá follow it rightly. Number one, ẹ̀yin kan máa mu omi tútù, kìí ṣe omi tútù wọn ní kẹ́ máa mu. Wọ́n á bí yín nísìn, àá sọ pé díẹ̀ kí lórúkọ rẹ̀ sáyẹ̀nsì ò gbé. Wọ́n mọ dúró de sáyẹ̀nsì, èkó ẹ̀ rèé. Ẹ jẹ́ pé ẹ fẹ́ jẹ fruit, a ní watermelon dá, bẹ̀ ẹ̀ ń jẹ anyhow. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn nǹkan tó jẹ́ pé at the end of the day tẹ́ bá jẹ wrongly tó máa lọ form a kind of cancer nínú yín nìyẹn. Ó máa lọ sọ èyí tó jẹ́ oil, ó máa sọ di fat. Tó bá sọ di fat kí ló dé yẹn nìyẹn? Cancer dé nìyẹn. Tẹ́ bá fẹ́ jẹ fruits, especially watermelon, fún wọn tó fẹ́ take care kidney, gbogbo ẹni tó bá ń gbọ́ mi lénìí ẹ máa lò báyìí nítorí kidney problem, because bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀rá lè mọ̀ wọ́n rí bẹ́ẹ̀. Ṣé èèyàn kan ló ṣẹlẹ̀ sílé ni? What about you? Tẹ́ bá fẹ́ mu watermelon yín ẹ máa mú láàárọ̀ ni. Ẹ máa ṣe kí ni? Ẹ máa mú láàárọ̀, empty tummy ó ní kí ẹ máa mú watermelon yín sí. Ẹ lè jẹ ní fruits. Tẹ́ bá fẹ́ jẹ watermelon, ẹ má jẹ watermelon tí wọ́n ti store, tó ti pẹ́ ńlẹ̀ tí wọ́n can, tó wà nínú plastic tí wọ́n gbé káàkiri. No, that is not what we want. Ó máa jẹ́ fresh. Ìwọ tó bá mọ̀ pé o lè jẹ fruit bẹ́ẹ̀ yẹn, turn it into juice. Then garlic dá. Garlic ó dá fún kidney, ó sì dá fún diabetes. Ginger, bẹ́ẹ̀ gbogbo eléyìí sóyè yín nítorí èèyàn kan sọ fún mi pé afẹ́kọ́ mọ̀ ṣògùn ló rárá, kò ní kankan ṣe pẹ̀lú oògùn ẹ máa lo oògùn ẹ. Ìyẹn olùkọ́ má visit doctor ẹ, lọ visit doctor ẹ. Eléyìí added thing ni. Added things. Mo tún wá jẹ́ kí n tó lọ further. Watermelon, ẹ̀yin náà mọ̀, ó ní 92% of alkaline water tó lè flush out toxics tó wà ní urinary system. By so doing, kí ló ń ṣe yẹn? Is it not protecting your prostate? Then tí kidney bá ti ní problem, kò ní lè balance up potassium àti phosphorus. Meanwhile, watermelon ó máa bẹ́ẹ̀ tó máa tún ìyẹn ṣe, àti so many things tó jẹ́ pé ó channel towards kidney. Watermelon dá. Ìwọ tó bá lè jẹ watermelon báyẹn, turn it into juice. Ginger dá fún, garlic náà dá fún. O lè mix wọn pọ̀ kó lò as juice. Tó bá dẹ̀ ṣe yẹn tán, ṣóyè. In fact, ó quench taste. Wàá rí pé tó bá jẹ watermelon enough, o lè má need omi immediately. But after some time, tó bá ti wá need omi, tó bá ti rí pé ẹ̀gbẹ́ mi gbẹ, kó wá mu omi sí i. Kó wá jẹ àwọn oúnjẹ alálùbọ́ríkà, àwọn oúnjẹ natural. Ìwọ tó bá ti ní kidney, tó bá ti ní kidney problem, natural food ló kù fún ẹ. Ẹ yàgò fún processed foods. Ẹ yàgò fún processed food tó jẹ́ pé ó máa wá lọ jókòó sí yín lára bí ọ̀rá. Mo believe pé ẹ understand. Watermelon process ó dáa fún àwọn tó ní diabetes, but àwọn tó ní diabetes wọn ò gbọ́dọ̀ mu lóní léèrèkóòrè, like kí wọ́n fún ní gap. Kọ́ àwọn tó ní diabetes kọ́ máa anything, yes, wọ́n á sọ pé natural ni. Bẹ̀ǹgbà tó jẹ́ pé sugar level yín ó high, ẹ gbọ́dọ̀ tún jẹ, even if it's natural tó ti sweet, ẹ gbọ́dọ̀ máa jẹ jù. That is it. Ẹ máa minimize ẹ̀. Màá lọ more into àwọn tó ní diabetes, but before then, mo sọ̀rọ̀ nípa omi tútù, but a sọ pé kò sí backup. Dádì mi tó bí èmi, so I have to branch there. Torí mo ti ń ṣe program yìí, tí èèyàn kan tó wá show mi ní write up kan tó jọmọ́ lifestyle dádì mi. Ìgbà tí dádì mi fi bí èmi, ádà ìgbàgbọ́, dádì mi nílé ní 100. Ẹ mọ̀ pé àwọn ayé John nìyẹn. Kí ni lifestyle àwọn ayé John compare to lifestyle yín ti sìn? Dádì mi máa sọ fún mi pé ìwọ tó bá mu omi tútù,
o fẹ́ tètè kú nìyẹn pẹ̀lú àrùn oríṣiríṣi àrùn tó bá mu omi tútù. Ẹnìkan wá send mi write up kan, ó ní tí ẹ bá mu omi tútù ni o, mineral tútù ni o, ọtí tútù ni o, tẹ́ bá ti jẹun tẹ́ mú lé nǹkan tó yé yín, ó máa tètè sọ ọ̀rá tó wà nínú oúnjẹ oil tó wà nínú oúnjẹ yẹn ó máa sọ di fat, thereby ó máa wá cause yín ní problem nínú internal system yín. Kò sírú àrùn tó lè mú jáde tó bá ti ń jẹ́ lemọ́lemọ́ every time you do that. Ẹ fi rí pé ìgbà míì àwọn ọkùn mi ò tóbi jù, tí ikùn bá ti tóbi jù, tí èèyàn sanra jù, kí ló máa dé yẹn? Ìyẹn máa tètè develop much of these problems. So ẹ̀yin tẹ́ bá sanra tó yé yín, tẹ́ ẹ ti mọ̀ pé kíní yìí ní yín lára, ẹ̀yin facially kọ́ lẹ ti sanra o, àwọn ọ̀pọ̀lọpọ̀ organs yín náà ó ti sanra. So lórí tomi tútù, tẹ́ bá fẹ́ lo nǹkan tútù, ọtí tútù, mineral tútù, aṣọ mineral, like ẹ máa jẹ́ kó warm. In fact, cultivate habit láti máa mu ọbẹ̀ pepper soup tó warm, omi tó warm. Yes, omi tó warm, ní kó gbóná jẹun, omi tó warm, especially ẹ̀yin tẹ́ ti ní irú problem, need omi tútù. Daddy mi ò kí ń mu like sugary things. Daddy mi ò kí ń mu ọtí. Daddy mi nígbàgbọ́ nínú Ọlọ́run. Èmi ò sọ̀rọ̀ bí pé hypocrisy. Bẹ̀ẹ̀ ẹ mọ̀ pé tí èèyàn bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run, ó máa ní nǹkan kan tí èèyàn ò ní ṣe. So yé yín, daddy mi at the end, bó ṣe dàgbà tó, ó wá ìyàwó kékeré because ó ní ability ara sì move because wọn ò jẹ unnecessary things. So yes, ibi ìyàwó kékeré yẹn mo mọ̀ pé ẹ wà careful, ẹ má ṣe nǹkan tó kó bá yín. Àwọn obìnrin ayé ìsìn yàtọ̀ táwọn ayé jọ̀hún. Ayé obìnrin ayé ìsìn ó yàtọ̀ sáyé jọ̀hún. Then fídíò yìí ti ń lọ ibi tó pọ̀, ẹ̀yin ti tèmi, ẹ need láti wò tán o. Ẹ need láti wò tán. Ẹ mọ̀ nǹkan tí wọ́n pè ní PRJ. Yes, fún àwọn tó ní kidney problem àtàwọn tó ní diabetes. Plantain ó ní value from the beginning to the end. Wàláì, plantain ó ní value from beginning to the end. Lórí ti tèmi, màá sọ̀rọ̀ diabetes àti kidney. Then kó tó di pé mo débẹ̀ yẹn, àwọn kan mention apple cider vinegar pé ó lè lower blood sugar. Apple cider vinegar, a glass of apple cider vinegar, ẹ bu ẹ jẹ́ kó jẹ́ tablespoon ẹyọ kan, ẹ dissolve ẹ mú last thing at night, ẹ lọ sùn. Àwọn kan sọ̀rọ̀ baking soda, ṣó yé yín, ẹ mú teaspoon flat, ẹ dissolve ẹ sínú omi, ẹ mú ẹ lọ sùn. Wọ́n show like good results. Àwọn kan ló recommend yẹn bẹ́ẹ̀. Èyí tèmi ń lọ lẹ́yìn tó lè take care èèyàn tó ní diabetes àti tó ní kidney problem. Yes, ó ní pé plantain root, ẹ bẹ́, tẹ́ bá ti bẹ́, ẹ gún. Tẹ́ bá ti gún, omi tó máa jáde nínú ẹ̀, ẹ store ẹ̀ síbì kan, ẹ máa mú. Ẹ store ẹ̀ síbì kan, ẹ máa mú at least 2 tablespoon in the morning, tablespoon in the afternoon, tablespoon in the evening. Tẹ́ ẹ bá lè mú ní afternoon, ẹ máa ṣe ní 2 times a day. Ó ní tendency láti reduce the diabetes àti láti máa take care kidney damage. Kí ni wọ́n pè yẹn? À ń pè ní PRJ, that is plantain root juice. Plantain root juice. Ṣó yé yín? Then ìwọ tó tún wá rí pé o tún nílò ìkan kan again láti add so that kí juice yẹn fi máa wà tasty, add ginger àti garlic. Gbogbo rẹ̀ ògùn, yes, ó ń suppress kidney damage àti diabetes. I believe mo ti pass message. Then ìwọ tó bá wá rí pé o ti ṣe gbogbo ìkan tá a kálẹ̀ lẹ́yìn kò ṣe, contact on point by 2
fún another kind tó máa help diabetes tó tún máa help ẹ láti ṣe sóye yín bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ gbogbo eléyìí kì í ṣọ̀fẹ́ like knowledge àwọn èèyàn ni láti wọ́n mú wá káwọn náà tó derive ẹ̀ ńkọ́ owó náà ni wọ́n ń lò. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lórí plantain ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ plantain yìí náà ṣóyé yín òun là á fi lower diabetes òun náà àti kidney òun náà láti ń lò láti gbé yín jáde as ọkọ. This is on point by 2 using my words for this. Ẹ mọ́ gbàgbé iléeṣẹ́ akérèkọ́rò skin ultimate for better tomorrow. Ẹ̀yin ìyàwó ilé kílẹ̀ ń jókòó dè ẹ get up ẹ lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ akérèkọ́rò ṣóyé yín owó gọbọi àfi kẹ́ mọ̀ wá bí iṣẹ́ lẹ̀ ní rówó gbà tẹ́ bá ti wá bí iṣẹ́ ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ o ẹ rówó gbà and owó ṣúgà owó kúlíkúlí owó owó pàìntì owó ọṣẹ sísítà mi ìyẹn ò kúrò ńbẹ̀. This is on point by 2 using my words for this. Bye for